Mo kí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì yìí, ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ṣàlàáfíà ni mo bá yín, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àǹtí mi. Mo gbàládùá fún yín, a ò ní rí mi gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹni títí ẹ ti bàjẹ́, kò ní bá tiwa jẹ́ lágbára Èdùmàrè. Ẹni tún ní kí mo mú wá fún yín, ẹ̀yin àgbàlẹ̀ pòwe, ẹni tí iná ò bá tí ì tán láṣọ, ẹ̀jẹ̀ tẹ́rí yẹn, wọ́n ní kò kí ń tán nínú ìkànnà. Ọ̀rọ̀ màmá Destiny Boy, ó parọ́, ó lóun ò ṣépè fún ọmọ òun. Ó láwọn kan parọ́ mọ́ òun wípé òun ṣépè fún ọmọ òun, tóun ò dẹ̀ ṣépè fọmọ òun, ọmọ tó ń múnú òun dùn, ọmọ tó ń ṣe gbá kan, ọmọ tó ń ṣàwo kan, tóun bá pè á ní màmá Destiny, ẹ má wọrí, ẹ fọkàn yín balẹ̀, ṣé wọn ọmọ bẹ́ẹ̀ lòun á fẹ́ ṣẹ́ èpè fún. Gbogbo àwọn olólùfẹ́ ìkànnì, gbogbo àwọn olólùfẹ́ justice, ẹ wá gbọ́ ibi tí màmá Destiny tó ti ṣẹ́ èpè fún ọmọ ẹ̀. Ẹ tún máa wá gbọ́ ibi tó ti ń dìbọ́ǹkì èpè yẹn pé òun ò ṣẹ́ èpè. Kẹ́ bá mọ̀ wípé àwọn ẹlòmíì tá à ń fojú abiyamọ wò, wọn kì í ṣe abiyamọ rárá. Àwọn ẹlòmíì ó dàbẹ̀ ni pé wọ́n kàn bí ọmọ ní pé mo bí ìwọ ọmọ yìí o kó lè dàgbà kó lè wá sìn mí. Wọn ò bí ọmọ nítorí wípé ọmọ ni iyọ̀ ayé. Wọ́n bí ọmọ ní ibi wípé bí ìgbà tábà sọ wípé ókè o, mo fẹ́ lọ ra mọ́tò o, ìwọ mọ́tò yìí ibi tí n bá ti fẹ́ kó gbé mi lọ náà ni kó máa gbé mi lọ. Bẹ́ẹ̀ làwọn òbí mi ṣe wà tẹ́ pé ọmọ tán bí wọn rí nírí wípé iyọ̀ ayé àwọn ni. Wọ́n rí nírí wípé àwọn bí ẹ nítorí pé kó lè sin àwọn, kó lè máa ṣiṣẹ́ fáwọn jẹ. Because mi ò mọ nǹkan tí mo tún lè fi qualify àwọn òbí mi níbi táwọn òbí mi gbé kú ẹ̀dì tọ́tọ́ gbé dájú dé. Àwọn kan ní torí pé ó sọ wípé tó bá yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn olórin tó kù ṣe ń gbé ọ̀bẹ lé màmá wọn lọ́rùn. Ìbéèrè wa ni wípé ṣé Destiny fẹ́ fi yẹ ẹ̀ṣọ̀gùn owó ni? Now ọ̀rọ̀ tí ń jáde ń sì pé kí màmá Destiny fún ara ẹ̀ ní wá jáde síta. Kí ló mú language yẹn jáde pé ṣé bí àwọn olórin tó kù ṣe ń gbé ọ̀bẹ sí màmá wọn lọ́rùn nìyẹn? Wọ́n wá fẹ́ jẹ́ kí màmá Destiny kó wá fẹ́ náà rẹ̀ sọ pé Destiny o, níjọba báyìí o, ó gbégbá kan wọlé o, Ọlọ́run ló yọ mí o, kò bá gbégbá yẹn lé mi lórí o, mo rí pé ó fẹ́ fún mi ṣògùn owó, òun ló jẹ́ kí n ṣẹ́ ìpè fún. Bóyá àwọn abiyamọ tó kù bóyá wọ́n lè understand. Gbogbo igi tó ń wò mí ẹjọ́ ẹ ò ní rí òun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹni títí ẹ ti bàjẹ́ kò ní bá ti ń jẹ́ lágbára Èdùmàrè. Ẹ ò máa ní rà fẹsẹ̀ sí o, ẹ ò ní rìn bí ebi ń pọ̀nà. Ẹ bá mi share fídíò yìí, tẹ́ bá wá share tán ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Fẹ́yìn tẹ́ gbégbá ọkọ lélẹ́yìn tẹ́ ẹ kọ́ máa kọ sí péjì kẹ́ wá fi ọkàn yẹn hàn lábẹ́ comment section. A ò kú ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí, ó dìgbà tá a bá rí òkodo ọ̀rọ̀. Ẹ wá gbọ́ bí tí màmá Destiny tó kọ́kọ́ ṣe èpè, ẹ barabalẹ̀ kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ tó wá gbọ́ bí tó ti debunk. Mi ò ní interject yín, ẹ má bá mi ká lọ. Gbogbo ìpè tó ṣe ní ìsìn one by one, ẹgbọ́n ẹja ṣe wọ́n bá Amina sọ̀rọ̀, Amina ya. Ọdún mi ní ṣàmọ́ ní tiẹ̀ wọ́ sí ju màmá Mohbad ìlú àbí àwọn olélẹ́yìn náà. Wọ́n pè é pọ́ wọn àrẹ̀gbá, ó tẹ kókó nínú ṣọ́ọ̀bù ti ṣọ́ọ̀bù, tálẹ̀ kókó abẹ kó tó jì. Òun kọ́ yẹ kó tó jì ní kí bàbá yẹn ṣì wá bẹ́ẹ̀ ni. Kí ni wọ́n rẹ̀ jọ ohun gbó ni? Tó ń fa gbọ́nà bọ́ lórí burúkú ni. Àwọn ìyá rẹ̀ kọ́ máa kó wọn síta kó máa sọ wọ́n ní òkòlẹ̀ ẹ̀kọ́kọ́ ní ṣá. Olùkọ́ ìsáàpù tán fáwọn èèyàn ikọ̀ wọ́ọ̀kì mọ́. Tó sì máa gbẹ̀yìn àwọn abiyamọ Ilé mélòó. ìyá òṣìwọ́ nìyẹn. Kí lọ́mọ yẹn ò bá ṣe fún un? Bó bá tiẹ̀ pé bóyá ìlọ́gbọ̀n ọmọ yẹn fẹ́ ọkọ̀ sí lọ́rùn. Wáyé tí ò lọ rìpọ́tì ní police station pé ọmọ yẹn fẹ́ pa òun, ọkọ̀ parọ́ síta. Ẹ̀rọ ń bà mí o. Èmi sọ àwọn ọmọ ìṣeré o. Alright, hold on, ẹ jẹ́ n play ọkọ yìí. Ní àwọn olórin lálálálá ní àwọn àlàní àwọn olórin tó kù. Ẹ máa gbọ́ o. Tó yẹ kí wọ́n ṣe fọ́tẹ̀ tí ìyá wọn lọ́rùn tó fẹ́ pa ìyá wọn. Ọlọ́run ló yẹ wọ́n jẹ lórí ẹgbẹ́. Ṣẹ́gun.
mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àárín yẹn dáadáa ẹ gbọ́ bí ìyá yẹn ṣe ṣẹ́ ìpè ó ní àdàbí tó bá jẹ́ wípé òun kọ́ lòun bí ẹ àdàbí tó bá jẹ́ wípé òun kọ́ lòun da ẹ̀jẹ̀ sí ẹ lórí àdàbí tó bá jẹ́ wípé ọyàn mi méjèèjì kọ́ ló mu àdàbí tó bá jẹ́ wípé ojú ara mi kọ́ ló gbà jáde ẹ wo fantastic point mẹ́rin tó wà lára obìnrin tí ìyá yìí fi ṣẹ́ ìpè. Can you imagine that? Ó dẹ̀ wá debunk ẹ máa gbọ́ bí tó ti debunk ẹ o kí gbogbo àgbáyé tó wá lè mọ̀ wípé ọmọ yẹn ló ń bá wí ṣé mọ̀ pé kádé kò tún dárúkọ ọmọ yẹn kó kàn ṣe ìpè yẹn lọ bẹ́ẹ̀ yẹn ó lè rí debunk pé bàbá kan lòun bá wí kẹ̀kẹ́ èèyàn kan lòun bá wí ó tún dárúkọ ọmọ yẹn Destiny ò ní bọ́m̀bẹ̀ tí gbogbo ayé bá ń gba ṣóò ní 1 million tó bá di àsìkò títí ẹ 50,000 ló máa fi lọ ẹ rírú ègún tí ya ìgé fún ọmọdé yìí irú abiyamọ wo lélẹ̀ ọmọ tó rò fún odindi oṣù 9 tó tọ́ olómù ọyàn àyẹ fún odindi ọdún kan àbọ̀ ọmọ kí ni ọmọ yẹn ò bá ṣe gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ kó tiẹ̀ wá come to us kó fẹ́ fi ẹ́ ṣoògùn owó lòótọ́ àbò fẹ́ pa ẹ́ báyìí tó ṣe report ẹ̀ fáwọn agbófinró kọ́ bẹ́ẹ̀ discipline kọ́ bẹ́ẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ àwọn kan tó sọ pé ńgbà tó ọmọ yẹn kú tán wọ́n ní ìyá yìí nìkan ni ò tara ọmọ èmi ò rí but àwọn tó rí wọ́n ní bàbá ẹ̀ ṣì máa rí tara ọmọ lára bàbá yẹn pé ó sọ nǹkan nù wọ́n ní ìyá yìí ò tiẹ̀ ní feelings ẹ̀ rárá pé wọ́n ní kí ló ṣe pé ṣó tán òun náà nìyẹn ṣó tán can you imagine that gbogbo ojú tó ń wò mí ẹ ò máa ní sọmọ nù ẹ ò ní sọmọ nù àwọn ọmọ wa ò ní dojú ìjà kọ wá lágbára Èdùmàrè gbogbo nǹkan tá à ń rí lára ọmọ wa tó ń dùn wá nínú ọba mi Èdùmàrè kò ní fọwọ́ bànújẹ́ kan a ò ní tara wa ṣe Ọlọ́run a ò ní tara àwọn ọmọ wa ṣe Ọlọ́run lágbára Èdùmàrè àwọn ọmọ wa náà dẹ̀ ní tara wa ṣe Ọlọ́run ẹ ṣàmì àdúrà ẹ bá mi share fídíò yìí ó wà most important kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ Ilé Ìjọba TV ẹ máa bá mi ká lọ. ó sẹ́ẹ̀dì 300,000 ta ní bẹ̀yẹn yé ná. ó ló sẹ́ẹ̀dì 300,000 sí ìyàwó ẹ̀. ìyàwó ẹ̀. àwọn tó bímọ fún ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀. So kí ni ìyẹn wá ní ṣe pé. ìjà owó nìyá yìí bá jà ní. ó yẹ kí n ti understand pé bàbá wọn bá tí ò yá. irú bàbá Mohbad ni ẹni. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ jẹ́ yọ̀rọ̀ yẹn a máa sọ dáadáa tó ti tẹ́ bá a máa sọ ọ́ kábẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀ tẹ́ bá. ẹ jẹ́ plẹ̀ tó ti fẹ̀ tán ó ti fẹ̀ tán ẹ̀ tó máa fọ̀rọ̀ jẹ́. bóyá màá fẹ́ jẹ́ ó ti fẹ̀ tán ẹ jẹ́ kí n plẹ̀ tán sí ìyẹn plẹ̀ o. ìwọ náà ló bá tiẹ̀ jẹ́ na me born am na me destroy am. mo bè ẹ má tí wà bẹ́ẹ̀ ṣe wà yẹn àti ìmọ̀ nǹkan tọmọ yẹn bóyá ọmọ yẹn fẹ́ lò fọ́ ṣólẹ̀
èèyàn béèrè lọ́wọ́ ẹ̀. Èyí tẹ́ bá ń interview bàbá ìyá Mohbad, mo ní ìyá Mohbad. Ìyá Destiny. Ìyá Mohbad bá ti wá rógbò. Èyí tẹ́ bá ń interview ìyá Destiny, ẹ jọ̀ọ́ tó lọ́lọ́ ẹ ní láti béèrè lọ́wọ́ ẹ̀ kí ló fa ìdí tó fi ṣe àdúró èpè báyìí fún ọmọ ẹ̀. Kí ni ìdí kí lóun àtọmọ ẹ̀ jọ ń fà? Ṣọ́mọ ẹ̀ jẹ́ lọ́wọ́ ni? Ṣọ́mọ ẹ̀ fẹ́ fún ní ìkọ̀kọ̀ fún ni? Ẹ jọ̀ọ́ ó ní láti ṣàlàyé. Yà ṣe ti gbọ́n sìn ẹ gbọ́ bó ṣe ṣẹ́ ìpè yẹn. Ó ní kó tètè lọ máa bá àwọn babaláwo ẹ̀ ó ní gbogbo ibi tó bá ń dé wọ́n á máa sọ fún pé ó ti ṣe ìyá ẹ̀. Now ẹ wá gbọ́ bí tó ti debunk pé àwọn èèyàn ń parọ́ mọ́ òun kóun ṣépè fọmọ òun ẹ wá gbọ́ o. Kó bá bá mi sí. Kan sí mi ní TikTok wọ́n ní kí n send ẹ̀ sí yín so mo ti lọ copy ẹ̀ mo ti send ẹ̀ sí yín WhatsApp bẹ́yẹn wọ́n ní tó sọ pé mo ṣe ìpè fọmọ. Bless ẹ̀ jọ. Abiyamọ ayé àtàbí àwọn òbí ọ̀rọ̀ ẹni tẹ́tẹ́ ní sí ìjà o. Wọ́n fẹ́ rí àjẹ́ mi o. Wọ́n fẹ́ parí o tọ́jú mi mọ́wọ́ tì mí lẹ́sẹ̀. Kí ìmẹ́ni tó tóbi lẹ́lẹ́lẹ́lẹ́ni tó lọ mú rẹ̀ tó parọ́ mọ́ mi tó sọ pé mo ṣe ìpè fọmọ mi tó lè jẹ́ fún parọ́ mọ́ mi. Kí ìmọ̀wọ́ mi lẹ́sẹ̀ lórí ìtàn yẹn o. Àmọ́ ṣé o pé tó bá wá dìde tó parọ́ mọ́ mi ọmọ tó ń dùn mí nínú ọmọ tó ń fún mi láṣọ ọmọ tí ò jẹ́ kí n mọ̀ bànújẹ́. Kò sígbà tó báyìí ti bá pè báyìí máa ṣàdúrà fún ọkọ mi àṣìdé. Àyà ìdè mo ṣe sùúrù fọkàn ẹ̀ balẹ̀ ṣó ti gbọ́. Tó wá sọ pé mo ṣe ìpè fọmọ mi, èmi ni mo pa ọmọ mi. Ẹnikẹ́ni tó ṣiṣẹ́ yẹn lágbára ọ̀dọ́ lágbára ọ̀yà ní méjèèjì. Tábìsì àìdè tó mo nígbà yà ni. Onítọ̀hún kan tó tọ́kù sí mi látọ̀kù sóhun náà lágbára ọ̀dọ́ òun. Gbogbo ẹ̀ tó ń ṣètò fún mi lórí sóyá mi èjà tí ìmọ̀ ọwọ́ sí mi lẹ́sẹ̀. Tí wọ́n lọ parọ́ mọ́ mi, tí wọ́n ní mò ń ṣe ìpè fún wa. Gbogbo àwọn olólùfẹ́ kan ní ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wà honest. Ẹ gbọ́ ìyá yìí ẹ gbọ́ àdúrà èpè tó ṣẹ́ fún ọmọ ẹ̀. Àwọn èèyàn wá ń blame ẹ̀ kí báyìí tó ṣe máa ṣe ìpè fọmọ ó dẹ̀ tún debunk ẹ̀ pé wọ́n ń pa ọmọ òun kóun ṣe ìpè tí mo tó bá jẹ́ pé wọ́n lè gbé yẹn jókòó báyìí kọ́kọ́ play èpè tó kọ́kọ́ ṣẹ́ fún ọmọ yìí kọ́kọ́ play ẹ̀ fún kọ́ tó wá play eléyìí tó tún debunk ẹ̀ yìí fún bóyá á mọ̀ wípé òun gan ti ya wèrè bóyá wèrè ti ta sí lọ́pọlọ I don't know because o ò lè ṣe wá dúró èpè báyìí fún ọmọ tí ò tí ì pé 2-3 days tó ṣẹ́ nǹkan wá ṣẹlẹ̀ sọmọ yẹn àwọn èèyàn dẹ̀ accuse ẹ̀ wá ń debunk wípé gbogbo ẹni tó bá sọ wípé wọ́n ṣépè fọmọ ẹ̀ òun náà fojú sunkún ọmọ ó wá rò pé wípé ẹ máa mú àwọn èèyàn ẹni tí ò bá jẹ gbì ò lè kú gbì láyé ẹni tí ò bá jẹ gbì kò lè kú gbì tó bá yẹ pé ṣe ló kàn sọ wípé inú ló bí ẹ ara ló ta ẹ tó o fi ṣẹ́ ìpè o lọ́wọ́ nínú ikú ẹ ó mà tún ṣì ń dá o tún wá ń ṣẹ́ ìpè fún àwọn tó ń sọ wípé o ṣépè fọmọ ẹ ṣé o ṣépè fọmọ ẹ ni ẹ jọ̀ọ́ gbogbo àwọn olólùfẹ́ kan ní ẹjọ́ ẹgbàá mi ẹ̀rà mi nà àbí ṣe bí àjọfẹ́ tí ara wa gbọ́n sìn irú àwọn abiyamọ òṣìwò lélẹ́yìí ọlọ́run tó bá yẹ pé ibi tá a ti nílùú tó gbé dá ní irú àwọn ìyá yìí ó yẹ kán lọ dà wọ́n sẹ́yìn gá lónìí ọlọ́run irú àwọn sẹ́ẹ̀tì ìyá Mohbad bàbá Mohbad kán lọ da gbogbo wọn sẹ́yìn gántà kán tẹ̀ kọ́kọ́ fún wọn ní bí ẹ̀wọ̀n ọdún mẹ́ta bóyá táwọn òbí tó kù bá ń rí bóyá wọn á lè káràmásìkì mọ́ ọmọ wọn bóyá wọn á lè mọ kí ló dé ẹ jọ̀wọ́ ojú tó ń wò mí ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ bá mi share fídíò yìí ṣé iná ti rí i pé ọ̀rọ̀ ọmọ Destiny yìí mo sọ ní àná àbíjẹta mo ní àfàìmọ̀ kí tiẹ̀ náà má lead bí ọ̀rọ̀ Mohbad wọ́n gbọ́dọ̀ wá justice fún irú nǹkan báyìí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ láwùjọ mọ́sẹ̀ torí ẹ̀ láyé fẹ́ fight ti Mohbad pé kí irú ẹ̀ má lè ṣẹlẹ̀ mọ́ ẹ̀ tó wò mí nsìn èwo la túmọ̀ tó tún máa tún ṣẹlẹ̀ ẹ má ní kò kàn yín ṣe bí Destiny ló mọ̀ pé nǹkan báyìí náà ṣe ń bọ́ àṣẹlẹ̀ sóhun ṣe bá ná òun ni supporter Wunmi tó jẹ́ ring leader lẹ́yìn Wunmi àwọn èpè tó ń ṣẹ́ lẹ́yìn Wunmi náà lélẹ́yìí fún àwọn tó ń fight fún justice àwọn èpè tó ń ṣẹ́ náà lélẹ́yìí náà nísìnyí èsù ó ti wá pàdé dà nísìnyí ó ti wá lájà ó ti wá kan tọ́ọ̀nù tiẹ̀ náà sìn tálámọ̀ tó tún máa kàn ó dájú sọ pé ẹ jẹ́ ká ṣọ́ra gbogbo nǹkan tó wá máa jáde lẹ́nu wa
ẹ jẹ́ ká ṣọ́ èní lárí a ò mọ̀lá kí lẹ mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la gbogbo olùfẹ́ mi gbogbo olùfẹ́ kan mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi subscribe sílẹ̀ Ẹ̀lì Global TV ẹ bá gbọ́ information yìí tán kẹ wá fi ọkàn tí náà hàn lábẹ́ comment section ẹ má bá mi ká lọ. kó lè clear gbogbo wa bíkọ́ ìpè ìdí pọ̀jù kéèyàn máa ń ṣàlàyé lọ. Ọlọ́run kì í ṣara àta ló ṣe adúró ìpè ìyá tó bínú ló ṣe adúró ìpè. Can you imagine? but kí ni ìdí tó fi ṣe ẹ̀jẹ̀ ká bèrè bóyá. Ọ̀dà láti ìgbà tí wọ́n kọ́ gbọ́ fídíò èmi kọ́kọ́ fẹ́ bèrè pé ìyá Destiny ló ń sọ̀rọ̀ pọ̀ tìgbà tó mẹ́ṣọ̀ orúkọ ọmọ yẹn. Ẹ mọ̀ pé mẹ́ṣọ̀ orúkọ ọmọ yẹn. Ó mẹ́ṣọ̀ náà Destiny. Ó lọ máa ẹ̀ẹ́dì kárí ẹ̀ pé kò tẹ́kì ọ ní ẹnìtì láti ẹ̀ẹ́dì kárí ẹ̀. Ó dẹ̀ ti yẹn díẹ̀. So ó dẹ̀ ṣe. Ó dẹ̀ ti yẹn díẹ̀. Báwo ni ìyá ọmọ ìyá tó bímọ wò ti rojọ́ pé olóyún ọjọ́ tó jẹ òwò ẹ̀jẹ̀ kò dẹ̀ gbọ́mọ yẹn sí pé kí ló lè ṣe fún nínú kan tó wá fẹ́ fi gbọ́n ṣe kò tó yẹn nà ọmọ ẹ̀dẹ̀ bọ́ọ̀ ló bí. Ọmọ ẹ̀dẹ̀ náà ó wá ṣe àwọn ìtàwé ẹlẹ́nìí kí wọ́n ló tẹ̀ láti máa sọ fún wa lẹ́nìí nínú fídíò yẹn kó mọ̀ pé àwọn kan mọ̀ nǹkan tó bá mọ̀ sọ àwọn èèyàn wà tó mọ̀ nǹkan ó máa wá sọ fún wa nǹkan tọ́mọ yẹn. ó mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ lórí social network. Àwọn máa sọ fún wa o. ó mọ̀ pé orí social network ànọ́dá ilé ayé mi tún ní social network. It's another ó planet. ṣẹ̀ṣẹ̀ dé ló máa pẹ́ gan lórí gbá. Another planet kan. Ọ̀dọ́ fi ṣépè fún ọmọ ẹ dúró one by one please one by one ẹjọ DJ ọyà sọ̀rọ̀ ẹgbẹjọ bí YouTube Premium is ad for you. ẹ ká sọ èsì lórí voice note àgbọ̀ yẹn ló ti yẹ wọ́n bọ́ta púpọ̀ náà ní ká gbé judgement wà lórí voice note àgbọ̀ yẹn voice note àgbọ̀ yẹn ó jẹ́ ká mọ̀ ìpè ìjà owó ni ìjà ìpè ohun tó tó ìyàwó ẹ ló fẹ́ sílé. Ó tọ́jú mi. like Mohbad àti Wunmi. Exactly. tí bàbá ní pé mi ò yẹ kó ra ọ̀rọ̀ wọn ibi tí wọ́n lọ. Sí yàtọ̀ gédéńdé. ó lọ bíjè kí wọ́n láti pọ̀ ọ̀rọ̀. Jerry bàbá ẹ̀ náà ó sọ̀rọ̀ kan nínú interview tó ṣe fún láàárọ̀ yìí. Jerry like BBJ International ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣẹ́rí bọ́ bá tí ò dá nílé ayé. Jerry ká lè máa fi gbogbo ẹ̀ ṣe ẹ̀kọ́ kọ́ pé gbogbo òbí tó bá ti bímọ sílé ayé ó máa pẹ̀lú ọjọ́ alẹ́ sílẹ̀ pé mo bí ọmọ kí má wọ ọwọ́ ọmọ kí n tó jẹun. Lórí kan tó ń pa wá kú ní Nàìjíríà nìyẹn. Bàbá yẹn báwo ni ọmọ ṣe máa kú? Ní interview tí mo gbọ́ tí bàbá yẹn ṣe láàárọ̀ yìí tí bàbá máa sọ pé mọ́tò tó rà pé dráìvà tó ní gbogbo máa gbé òun káàkiri kò wá dráìvà yẹn kò sanwó fún dráìvà ní dráìvà ṣe gbé mọ́tò lọ. Láláwọn rí àdúrà tí bàbá yẹn náà sọ̀rọ̀ bíi pé ó ń jà lù mọ́tò because ọmọ odidi ọmọ là ń sọ ọmọ ológo ó kú. Ṣé ó ti jẹ́ kí àwọn òbí àti ìyá àti bàbá ṣó yẹ kó rẹ́nu sọ̀rọ̀ nípa property àbí kíní kan ló ní tí ó wà ṣe pé inú ọ̀fọ̀ àti inú ìpayé kéèké ló yẹ kó wà. Ó ga ọ́. Hello. Ó gbẹnu tán. ó yá ẹ ṣe ṣe tán. Hello sir, ká máa ṣiṣẹ́ ọ̀la wa lẹ́gbẹ̀ẹ́ nǹkan tá a máa jẹ lọ́jọ́ alẹ́ ká máa wojú ọmọ ká tó jẹun. Òun ni nǹkan tèmi rí tí mo gbọ́ yìí. Ó gbẹnu tán. ó yá BJ fàánà. Ó ní kó fà náà. ìṣòro ẹ̀rọ yára ẹ̀ sọ̀rọ̀ mi lọ. tẹ bá wo ohun tí yára ń sọ ohun tó bẹ́ẹ̀ tó ń pàṣẹ ni pé ọmọdé yóò tọ́jú òun bó ṣe kó tọ́jú òun. ohun tí yára ń sọ fún wa bẹ́ẹ̀ ni ọ̀sán attention lórí ọmọ tí ó mọ bóun ṣe bí bóun ṣe tọ́jú ẹ̀ bóun ṣe rí ẹ̀ lórí ẹ̀ pé ọmọbìnrin tó ń ṣe tó bímọ fún sí ọmọ ẹ̀wọ̀n kan ló jẹ èrè tó yẹ kó máa jẹ bí ó mẹ́sẹ̀jì yára ẹ̀ yẹn don't need that to come aside. And mi ò lè understand bí ó bí ṣe lè la ẹnu síta kó lè gbé kólókòó ń gbé fọmọ káwá lè kúnjà láìpẹ́ bàbá òun lè kúnjà ákàrà àjọ alẹ́ yìí
máa gbélé gbogbo ìgbẹ́ tó ṣẹlẹ̀ ẹjọ́ ṣe wọ́n bá Àbínà sọ̀rọ̀ Àbínà yá. ojú mi nìṣẹ́ mo ní tiẹ̀ wọ́ sí ju màmá mo gbàdá ìlú àbí àwọn olélẹ́yìn náà wọ́n ń pè é pọ́ wọn àrìgbá ó tẹ kókó nínú ṣọ́ọ̀bù ti ṣọ́ọ̀bù tálẹ́ kókó abẹ kó tó jì òun kọ́ yẹ kó tó jì kí bàbá yẹn ṣì wà bẹ́ẹ̀ ni kí ni wọ́n àìjọ ó mú gbó ni tó ń fa gbó nàbọ̀ lórí burúkú ni àwọn ìyá rẹ̀ kọ́ máa kọ́ wọn síta kọ́ máa sọ wọ́n ní òkòlẹ̀ ẹ̀kọ́kọ́ ní ṣá wọ́n gbogbo ìsáàmù tán fáwọn èèyàn ipò wọ́ọ̀kì mọ́ irú ìyá òṣìwọ́ nìyẹn kí lọ́mọ yẹn ò bá ṣe fún un bó bá tiẹ̀ pé bóyá ìlú ọmọ yẹn fẹ́ kó sí lọ́rùn wáyé tí ò lọ rìpọ́tẹ̀ ní police station pé ọmọ yẹn fẹ́ pa òun ọkọ̀ parọ́ síta ẹ̀rọ ń bà mí o èmi fà ọmọ ìṣeré o. ẹ ó dọ̀nà jẹ́ pé èèyàn kan yìí. ẹ̀yà àwọn olórí àwọn màlábí àwọn olórí tó kù báyìí ni wọ́n ṣe fọ́tẹ́ sí ìyá wọn lọ́rùn tó fẹ́ pa ìyá wọn ẹ̀kọ́ ló kọ́ lórí wọn jẹ lórí ẹgbẹ́. torí mo wo interview tọmọ yẹn ṣe ó látàníyá òun ń tà ó ní bàbá òun wà ọ̀kadà lẹ́ni interview tọmọ yẹn ṣe at age of 15 years gbogbo ṣe jẹ́ olórin gbogbo ẹ̀ ló sọ ní interview yẹn lẹ́nu ẹjọ́ ṣé ìyá yẹn ò lè mú gbogbo ẹrù yẹn lọ fọmọ tó ti jẹ́ star tó ti popular táwọn èèyàn ti ń rí mọ́ ẹ lára tó ti rí pé ẹ wo ìyá ọmọlúwàbí rẹ̀ ẹ wo ìyá olórin ńlá yìí ẹ wo ìyá star yìí ẹ wo kinní kan tó dẹ̀ rí tó rí mọ́ ẹ lára tó jẹ́ pé ó ti di àrídùnnú fún ẹ tá lára ẹ ò yá tó ló lè fi sílẹ̀ ìyá rẹ̀ nídìí kan lọ wo brain ẹ o ó nídìí kan lọ wo brain ẹ gan ó nídìí kan lọ wo brain ẹ gidi ni ṣé a ní nǹkan tẹ̀mí kọ́ rí ni wípé ó dúró abẹ́ni pé gbogbo àwọn ọmọ tó ń kọrin ní ìsìn wọn láwọn òbí tó dáa tó bá ti lówó owó yẹn nìyẹn yóò máa fẹ́ jú. owó yẹn làwọn òbí wọn ń tájẹ̀tì. wọ́n bá ti ìyá wọn ok ó ní ọmọ òun fóònù ní 50,000 naira rẹ̀ ìgbà tí bàbá náà máa sọ tiẹ̀ bàbá ẹni tá à ń jáde ó ní òun ò níye kan láwọn ò jẹ́ iye báyìí lọ́wọ́ ọmọ orí tó fi kú ẹjọ́ ṣé nǹkan tó ń bi wọ́n nìyẹn ọmọ tó kú tó ti gbé 48 hours tí ìyá ẹ̀ ti sọ jẹ́ tó ti ṣẹ̀rù bà mí jù ó gbé ọmọ ìkẹ́gùn tó gbé ọmọ ìkẹ́gùn brother tí tẹ́ bá play kìíní yẹn ẹ̀fọ́ ó gbé ọmọ yẹn kẹ́gùn ó tún gbé ọmọ tó bí fún ó gbé kẹ́gùn irú ìṣe ọmọ tó bí fún yẹn lọ́yọ̀
bí ẹ má jẹ́ mi nìyá ọmọ yẹn gan. Eégún ọmọ yẹn ò ní ṣẹ́ lọ́dọ̀ ìyá yẹn. Ó yẹ kó gbé sáàkì. Tó bá jẹ́ mi ló bí ọmọ yẹn fún. Eégún ọmọ bébí yẹn kò ní ṣẹ́ náà bí wọn. Ó yẹ kó ọmọ yẹn jìnnà sí wọn ni. Kó ti rí pé ìyá yẹn ṣe ìyá mi. Ṣé bó àwọn ọmọ orí mi tó ti ń sábẹ́ bàbá ẹ̀ náà? Tí bàbá ẹ̀ ṣe wọ́n rán wọ̀rọ̀ dáadáa. Ṣayé nìyẹn. Ẹ wo wẹ́ ẹjẹ́ ṣì máa bá bọ̀. Social network ṣì máa pè màmá yẹn. Ó lè máa ṣàlàyé ìdí tó fi ṣẹ́ àdúró ìpè yẹn fún ọmọ yẹn. Gbogbo àgbáyé á fẹ́ mọ̀. Thank God gbogbo àgbáyé ti rí kíní yẹn sí. Everybody ti rí. A fẹ́ mọ̀ ìrísí tó fi ṣépè fún ọmọ yẹn. Àti ìdí tó jẹ́ pé kò fi lọ rí ọmọ yẹn nígbà tára ọmọ òyà tó ṣẹ̀ṣẹ̀ lọ ní ìjà alẹ́ ìjẹta. Bẹ́ẹ̀ alẹ́ ìjẹta àbárò àná ló ṣẹ̀ lọ sílẹ̀. Ìyá nìyẹn o. Ọlọ́run ní ṣe wá ní ìyá ìyá o. Abíyágbá ọ̀dájú abíyágbá ìyá yẹn. Ọ̀dájú abíyágbá gidi àwọn ìyá ìgbà. Àwọn rẹ̀ ẹ ṣe. Nǹkan tí mo lè sọ sí mọ́tò ayé sà. Ẹ ṣe pẹ̀lú. Ìdí tí ìyá ẹ̀ sọ pé àti táwọn kan bá gbé ọ̀bẹ sí ìyá wọn lọ́rùn rí. Ó ṣe kó fẹ́ lo ìyá ẹ̀ nípa òwe ni. Ẹ mọ̀ pé àwọn adìyàmọ́ a máa sọ fún àwọn. Ẹ má tí gbẹnu ẹ jọ mà. Ẹ má tí gbẹnu ìyá ẹ sọ̀rọ̀. Ṣé ìyá ti bá yín sọ̀rọ̀ lẹ́sẹ̀ ní oṣù kan oṣù kó fẹ́ lò? Bóyá ara wọn náà nìyẹn. Ó ti ń dìfẹ́ǹdì ìyá. Òní ní day one. Ó ti ń dìfẹ́ǹdì ìyá. Ẹ tí ì mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tán. Ẹ má tí come to conclusion pé kì í ṣe pé bóyá ó fẹ́ lò. Ẹ jẹ́ kí ìyá ẹ ṣàlàyé. Ẹ jẹ́ ká lè sọ̀rọ̀ wa lọ́rùn. Mo ti gbàgbọ́ ẹ jẹ́ ká lè sọ̀rọ̀. Mr. Ifala ti fún wa ẹ tètè sọ̀rọ̀ yìí. Okay. Ọkọ̀ fẹ́ sọ nípa ọ̀rọ̀ voice note wọn wà yẹn. Àkọ́kọ́ náà mo fẹ́ padà sí kékeré. The most recent one tó ṣe nígbà tó wà yòókù tán. Ó sọ ó narrate bí sípáìsì ọmọ yẹn ti bẹ̀rẹ̀ pé ṣé kíní kan wọ àbí nǹkan ló sọ pé ó ń ṣe àbọ̀sán àbáyé mo ti gbà ẹ̀kọ́ tó pè é. Now a máa rí wípé history tó narrate yẹn. So ìgbà tí ó gbé ọmọ yẹn rí àbí tó ṣàdúrà fọmọ yẹn rádà, a máa rí wípé àtàtì ọmọ yẹn síkì tán ó rí pé ló ṣàdúrà tó ṣe fún ọmọ yẹn rẹ pẹ̀lú ọmọ ọmọ ẹ̀. Now kí ni nǹkan tó ṣe gbé ọmọ yẹn rí àti kí ni nǹkan tó náà fẹ́ dà síta? Recordings ibi tí ọmọ yẹn ti sick, tí ọmọ yẹn ti ní seizure, wọn ló wà lórí ẹ̀ tó fẹ́ fi síta. Question tí mo fẹ́ béèrè ni wípé abiyamọ wo ni inú ẹ̀ máa dùn ibi tí ọmọ ẹ̀ ti ń ṣe ẹ̀sìn. Wọ́n ló máa gbé síta. Ó dẹ̀ gbé dání, ó dẹ̀ fi ń treating ọmọ yẹn. Ṣé òbí tó wúlò tó nírònú ó yẹ kó lè ṣerú nǹkan yẹn pé ibi tí wọ́n bí ọmọ ẹ̀ ti ń ṣe ẹ̀sìn ó rí kọ́ńtẹ̀ ó lè mẹ́ta fún àṣìkò ní ó ṣerú nǹkan yẹn fún ọ̀tọ̀ ẹ̀ka lórí yẹn number two. Ẹni tí ọmọ ẹ̀ kú tọmọ ẹ̀ ṣaláìsí láàrin ọjọ́ mélòó ló dẹ̀ ní effrontery láti jáde ó grant interview lórí interview tó ń ṣe gan kò bára jẹ́.
ṣe lẹ́yà tó wá ní òun máa lọ gbé jáde because gbogbo eléyìí tó sọ ó ṣẹlẹ̀ kò tó kì í ṣe ará àta ló tírẹ́tì náà o ìyá tó bí ló tún tírẹ́tì kì í ṣe ará àta o ìyá tó bí ibi tí mo lọ gangan nìyẹn because àlàyé tó ṣe wá ṣe é fún ìgbà tí sickness yẹn bẹ̀rẹ̀ ó sọ wípé kò kì í ṣe wípé ó ṣe ìṣèlúkọ́lẹ̀ lẹ́nìkan nìyẹn lọ́wọ́ ábà tí sickness yẹn bẹ̀rẹ̀ tán tọmọ yẹn ṣubú tó ń fi tó ní síyọ olórí ìkọlẹ̀ ló mú dání ṣé òbí nìyẹn gbogbo yẹn káwọn ará àdúgbò yẹn kọ́ lọ lẹ̀ lóko kọ́ lọ sọ̀rọ̀ fún bàbá ni bó ṣe wà yẹn kọ́ lọ ìyá yẹn dísà ìyá yẹn dísà fún punishment kò sí yàtọ̀ kò sí yàtọ̀ yàtọ̀ ẹ wo ọ̀rọ̀ la gbọ́ yẹn gbogbo àwọn olólùfẹ́ yìí kan nìyí kí lẹ̀yin rí sí kí lè rọkàn tí gbogbo aláti gbọ́ ibi tí ìyá yẹn ti ṣépè fún ọmọ yẹn gbogbo aláti ti gbọ́ ibi tó tún ti ń dìbọ́ǹkì ìpè yẹn kó òun ṣe ìpè gbogbo aláti gbọ́ ibi tó tún ti ń ṣe ìpè fún àwọn tó sọ wípé òun ṣe ìpè ẹjọ́ irú abiyamọ wọn nìyẹn ẹ gbọ́ kọ́mẹ̀ntì àwọn èèyàn ẹ̀yin náà fi kọ́mẹ̀ntì yín hàn lábẹ́ comment section ẹ fi ìròyìn hàn ẹ gbọ́ àwọn kan ló yẹ kán sọ̀kò pa ni àwọn kan ló yẹ kán lọ́pàá arrest ẹ̀ ní oríṣiríṣi kọ́mẹ̀ntì ti ń jáde kí lè rọkàn tí ẹ fi hàn lábẹ́ comment section ẹ bá mi share program mi mo ṣe máa ń bẹ̀yìn ẹ jọ ẹ bá mi share bẹ́ẹ̀ ṣe máa ń bá mi share ọwọ́ tẹ́ fi tẹ̀ share yẹn ẹ ò ní fi pọ̀ mọ́ sí lágbára ẹ̀ dùn rẹ̀ ìwọ tó wáyé pé gbàgbọ́ lélẹ́yìí ẹ kọ́ máa kọ̀ sí péjì ẹ subscribe sí ilé Clever TV ẹ jẹ́ ká sì máa gbé ìpàdé ètò yìí lọ mo tún padà bọ̀ ire o.